ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńláyé a kí yín pẹ̀kú dédé àsìkò yìí, ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Èrègé Oríntì àti bàbá àlùbáríkà bọ̀bí dání ní ìlú Ìgbòdú. Àsìkò oṣù tuntun ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà ló máa parí ẹ̀ ní ayọ̀ àti àlàáfíà. Ẹ̀yin ará ilé, ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin olólùfẹ́ ètò àṣírí ayé, ẹ wá nǹkan fìdílé nǹkan, ẹ jẹ́ a jọ ṣètò yìí. Bàbá àlùbáríkà wà ń kálẹ̀ láti yànnàná gbogbo èyí tí a bá gbé wá lénìí sórí ètò. Bàbá àlùbáríkà ẹ ra sà, ẹ kú dédé àsìkò yìí sà. Àdúpẹ́. Alhamdulillah. Àdúpẹ́. Alhamdulillah. Láàrin ká dìjú ká ṣẹ́jú nǹkan ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Ọlọ́run wọ́n jà burú ṣẹlẹ̀ sí wa. Allahumma àmín. Wọ́n jọ ṣẹlẹ̀ sí Nàìjíríà. Àmín. Ọlọ́run dákun má pa wá lẹ́kún. Àmín o. Wọ́n jà arógun ẹkún. Àmín. Wọ́n jà arógun ìbànújẹ́. Ó lé ọlọ́mọjò lé mọ́ wa. Àmín o. Àmín. Ó lé ọlọ́mọjò lé mọ́ wa. Allahumma àmín. Àṣírí tó fi bómi òkun Ọlọ́run dákun fi bò wá. Àmín Ọlọ́run. Àṣírí tó fi bómi ọ̀sà Ọlọ́run fi bò wá. Àmín. Ọlọ́jọ́ tó ṣíjú àánú wà nábì Mùsá tó kọjá lórí omi ìṣẹ́jú kan náà ni tí fèrè àwọn náà sì tẹ̀lé sínú omi. Gbogbo ogun tí máa ń jayé wa Ọlọ́run dákun tẹ̀ wọ́n rí. Àmín. Kó rí bẹ́ẹ̀. Àmín. Kó rí bẹ́ẹ̀. Àmín. Kó rí bẹ́ẹ̀. Àmín. Láhùlà. Wala quwwata illa billahi al-azim. Masha Allah. Bàbá lórí ètò lẹ́nu mọ̀ pé bá ti ń ṣẹlẹ̀ lóní yàjó a máa ń gbé wá fún yín ni torí pé ẹ mọ̀ pé wọ́n ní ibi tí ọmọdé bá jókòó sí tó àbí ibi tí ọmọdé bá gùn bágbà bá jókòó á rí ju ibi tí ọmọdé yẹn rí lọ. Òun ló jẹ́ ká wá sọ́dọ̀ yín o. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé ìgbà tí a mú ọdún yìí pàápàá ó láwọn àsọtẹ́lẹ̀ kan tẹ́ ẹ sọ nígbà tí a tún fẹ́ ṣe iléyá, bóyá iléyá ni o bóyá àtúnú àwẹ̀ ni omi ìrántí kọ̀ọ̀kan nínú ọdún méjì, wọ́n pé ọdún mùsùlùmí kan ni. Bá a ṣe ọdún iléyá ni. Ọdún iléyá ni tá a kírun ní Jímọ̀ tá a fi wá sọ̀rọ̀ ìrun oníwútúbà méjì pé ṣọ́ lè gbé wútúbà méjì dìde ní ọjọ́ kan tẹ́ fi ní tírú ẹ̀ bá wáyé tó bá ilé wáyé a sì sọ pé bóyá máa ṣọdún Friday wọn ní ṣọdún Friday tó bá wáyé wípé àwọn ìràwọ̀ ńlá wọn máa jábọ́ nínú ọdún yẹn. Nínú ọdún yìí náà ni àwọn lọ́balọ́ba bíi Àwùjalẹ̀, Olúbàdàn, àwọn ọba wọn jẹ́ Ọlọ́run nípè, àwọn tó tún níràwọ̀ náà wọ́n jẹ́ Ọlọ́run nípè. Bí ààrẹ. Ẹ̀tàn jẹ́ àwọn tó tún jẹ́ òṣèré onítíátà náà, àwọn adẹ́rìn pòṣónú tí wọ́n lórúkọ. Bí ààrẹ Buhari. Ààrẹ Buhari gbogbo ẹ̀ náà àwọn tó ṣáà lórúkọ wọ́n jẹ́ Ọlọ́run nípè. Ṣùgbọ́n eléyìí tó tún wá ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tí a wà yìí ni pásítọ̀ kan ló sọ̀rọ̀ ó dẹ̀ ní pé kán pín kó dé ọ̀dọ̀ Alhaji Pasuma pé òun ò ní nọ́mbà ẹ̀, òun ò mọ bóun ṣe fẹ́ sọ fún un wípé àwọn ti sọ bẹ́ẹ̀ fún àwọn kọ̀ọ̀kan náà ní báyìí táwọn rí táwọn sọ àwọn tó gbé ìgbésẹ̀ wípé àwọn rí pé Alhaji Pasuma àwọn èèyàn lùlù wọ́n jó wọ́n yẹ́ wọn sí wọ́n dẹ̀ ń kí wọ́n kú oríire ṣùgbọ́n láì tún ṣẹ́jú pẹ́ ni àwọn tó ń kí wọn kú oríire yẹn tí wọ́n padà ń kí wọn pé kán pẹ̀lẹ́ wípé àwọn tó bá mọ Alhaji kan sọ fún wọn wípé kán wá nǹkan ṣe sí i. Tí ọ̀rọ̀ bá wá rí báyìí kí ló lè fà á pàápàá kán máa kíyàn kú oríire lójú oorun, kí ló ń túmọ̀ sí? Irú ìgbésẹ̀ wo ni ló ń tọ̀hún lè tún gbé àti pé tá a bá ríran síyàn báwo la ṣe lè gbé kalẹ̀ irú ìran báyìí. Tó Ọlọ́run dákun má sọ pé a ti sọ bẹ́ẹ̀ o, wọ́n ló lọ́rọ̀ rẹ o, wọ́n ló sì ní gbogbo àṣẹ, wọ́n ló ní gbogbo ìwòsàn, wọ́n ló ní gbogbo ògo, wọ́n ló ní gbogbo ìgbàlà, ọba àárọ̀ ọba ọ̀sán ọba alẹ́. Táwọn míì bá sọ wá ní àlùbáríkà sọ̀rọ̀ ṣẹ tí ó kì í sọ̀rọ̀ dànù. Ta ló bá ti sọ̀rọ̀ ṣẹ? Àpọ́nlé yẹn ti kọjá mi. Ọlọ́run lọ́ba bá aláṣọṣẹ, Ọlọ́run lọ́ba ìgbàlà, Ọlọ́run lọ́ba ògo, Ọlọ́run lọ́ba ìyìn, ọba àárọ̀ ọba ọ̀sán
ọba òrugànjọ́, ọba gbangba, ọlọ́run ọba sára rẹ̀ ọlọ́run. Ṣé rí ìgbà fẹ́ wọnú ọdún yìí lóòótọ́ mo sọ pé àwọn ìràwọ̀ ó já, àwọn ìràwọ̀ ó já, mo sọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n nígbà yẹn la rí ti Olúbàdàn, la rí ti Àwùjalẹ̀, la rí ti Buhari, a tún gbọ́ tọmọ olórin tẹ́ tó gbé onítíátà tẹ́ tó gbé wá. Ṣùgbọ́n tí Alhaji Pasuma tí wọ́n sọ yìí, wòlíì tó sọ ó ṣe ó kú rírí, ó kú sísọ, ó sì kú àkíyèsí, àdálẹ́bi. Ṣùgbọ́n nǹkan kan lèmi fẹ́ kẹ́ ẹ jẹ́ ká gbà, ní tí èèyàn bá ti lè rí, ewu tí ó ré kọjá ni. Ewu tí èèyàn bá ti lè rí, ewu tí ó ré kọjá ni. Torí pé àkọ́kọ́ náà, olólùfẹ́ gbogbo Nàìjíríà ni Pasuma. Ẹ̀kejì, olùtọrẹ ni fáwọn èèyàn. Fẹ́mi lówó o, mi ò sì béèrè owó lọ́wọ́ ẹ o, ṣùgbọ́n ó ti ṣe àwọn nǹkan kan tó jẹ́ pé mo fi fẹ́ràn ẹ̀. Alhaji Rájí owó ni kókó, ọlọ́run fọ̀run kẹ́, ọmọ rẹ̀ wà ń travel, ó wá fẹ́ gbé rìnrìn àjò. Ìgbà tó fẹ́ gbé travel, wọ́n wá sọ pé ǹjẹ́ wọ́n rí bí ọmọ olórin tó ti tún gbólórin travel lọ sí ìrìn àjò. Bàbá yẹn wá ní ń ṣàdúrà fún ọmọ òun, kí n ṣàdúrà fún òun náà, k'Ọlọ́run jẹ́ kó dé tí wọ́n ń lọ ní travel yẹn, kó má jẹ́ gbèsè o, kó jẹ mówó o. Bàbá yẹn ló play kíní yẹn fún mi. Ìyẹn náà ó gbọ́ bó ṣe sọ̀rọ̀ níjọ́ náà lọ́hùn. Ọmọ ọ̀rẹ́ èèyàn, ọmọ èèyàn ni. Ẹni tó dẹ̀ tọmọ ọ̀rẹ́ èèyàn fẹ́ràn, ọmọ èèyàn náà ni. Ẹni tó sì fẹ́ràn ọmọ ọ̀rẹ́ èèyàn, ọmọ èèyàn náà sì tún ni. Síbẹ̀síbẹ̀, pẹ̀lú ògo Ọlọ́run náà, lákọ̀ọ́kọ́ àwọn wòlíì àbí àáfàá tí wọ́n bá fẹ́ rí náà, kò tọ́ súnà Ọlọ́run tó fẹ́ni tó lókìkí kéèyàn bọ́ sórí feed, wọ́n sọ pé mo rí báyìí fún ẹ o, ṣùgbọ́n ẹ ti tún ṣe àkàwé ẹ̀ pé ó lóun ò mọ bóun ṣe lè rí. Ìyẹn kò jẹ́ kí n mọ bá a ṣe lè sọ ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n gbẹ̀mí sọ̀rọ̀ nínú àsọtẹ́lẹ̀, mo ní irú ohun tó máa ṣẹlẹ̀ ni mo sọ pé lọ́dún tá a máa mú yìí o, kò tó dópin o, nǹkan báyìí o, nǹkan báyìí o, nǹkan báyìí o. Kò dẹ̀ pẹ́ sígbà náà, àwọn nǹkan yẹn ń ṣẹlẹ̀, ó ń ṣẹlẹ̀, ó ń ṣẹlẹ̀. Ẹ tó padà wá. Èmi rí bẹ́ẹ̀ yẹn ni, èmi ò rí ẹnì kankan. Mo rí olórí orílẹ̀-èdè, mo ráwọn ọba, mo ráwọn olókìkí, àbí bẹ́ẹ̀ kọ́ ni mo sọ. Níjọ́ mo dẹ̀ rí ti Yar'Adua, mo rí pé Yar'Adua rí ìjọba yẹn ṣe, ọtí èmi ò rí kó rí ṣe pẹ́, àbí bẹ́ẹ̀ kọ́ ni mo sọ. Níjọ́ mo dẹ̀ rí ti ààrẹ wa ará Abẹ́òkúta yìí, tó ń adìbò fún jọ́sí, ẹ rán mi létí orúkọ rẹ̀. Ṣé ìjọba Ọbásanjọ́? Tí adìbò fún jọ́sí tí ó padà kú sí Aso Rock,
ó dẹ̀ yẹ ká rántí ará Abẹ́òkúta dẹ̀ ni. ará Abẹ́òkúta ni Abíọ́lá pé nígbà wọ́n dìbò tán mo ní ìbò yìí gbogbo tó fẹ́ láwọ́ lé yìí àgbàná ni níjọ́ yẹn ni wọ́n ló dásà pé tí wọ́n mọ̀mọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ tí wọ́n bá ná àgbàná sínú owó òun àgbàná ó jáde. mo ní gbogbo orú nǹkan tí mo dẹ̀ rí pé ó fẹ́ láwọ́ lé yìí o àgbàná ni o èmi ò rẹ́yìn bẹ́ẹ̀ gbogbo owó tó ná yẹn àgbàná náà ló padà já sí torí nǹkan téèyàn bá ṣe tí ò rí kókó rẹ̀ gbámú tẹ́mi rẹ̀ náà tó dì í mú tó bá mọ̀ bẹ́ẹ̀ pé àgbàná ni kò yẹ kó lọ́wọ́ sí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n nígbà Ọlọ́run ti kọ́ bẹ́ẹ̀ yẹn ó ti rí bẹ́ẹ̀ nù nísìnyí báyìí ká padà sórí ọ̀rọ̀ ọmọ ọ̀rẹ́ mi Alhaji Alabi gẹ́gẹ́ bí ẹni pé Alabi lèmi náà bóyá ìránṣẹ́ ẹni wá àwọn lè sọ bó sì jẹ́ pé Kwara lèmi náà. Kwara nìyá ẹ̀. àti bàbá. ní bàbá ẹ̀ ń ṣe Kwara o. ìlú wo ni bàbá. àwọn ọmọ Ifẹ̀ ni bàbá ẹ̀. Ifẹ̀ ni. bàbá ẹ̀ ń ṣe Kwara. ọ̀tí Kwara làwa ń gbọ́ sí. ní ìyá ẹ̀. ok ilé ìyá náà ni ilé ìyá Ànábì Muhammad ní Madina bó Ànábì sì ṣe fẹ́ràn Madina náà ló ṣe fẹ́ràn Maka bọ̀tẹ́ bá wo ìfẹ́ tí wọ́n sì ní sí Ànábì ní Madina kódà tálejò bá débẹ̀ ẹ mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ àlejò ń bẹ torí Ànábì náà ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àdúpẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ntọ́ wà fún àdúrà ni ntọ́ wà ńlẹ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè kí kálukú gbéra àdúrà fún àwò ṣe bó rí inú ẹ má jà á dẹ́jà ẹ má jà á ní bẹ́ẹ̀ ni ẹ má jà á ní bẹ́ẹ̀ kọ́ ọ̀tí ńgbà míì àlá máa ń gọ̀ ńgbà míì àlá sì máa ń gọ̀ bọ̀tí àwọn Yorùbá wọn ní àlá gọ̀ tó ti yé báyìí nísìnyí. bẹ́ẹ̀ni. àwọn èèyàn máa sọ pé àlá gọ̀ eléyìí kò ń ṣàlà ìran ni ọ̀tọ̀ sì làlá ọ̀tọ̀ nìran ṣùgbọ́n ìran lòún rí fún níbi àlá ìyẹn ò tí ì halẹ̀ tó ìran rírí ọ̀tọ̀ pé mo rí nǹkan báyìí ọ̀tọ̀ ntẹ́mi rí ńgbà èmi rí ntẹ́mi rí yẹn ò ń ṣe pé mo ní mo lálàá ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi mo ní ntí mo rí pé ó ṣẹlẹ̀ nínú ọdún yìí ṣe mọ̀ pé kì í ṣe pé mo lálàá kò ń dẹ̀ ṣe pé mo rẹ́nìkan but mo ró lórí orílẹ̀-èdè mo ráwọn ọba mo ráwọn olórúkọ ntẹ́mi sọ nìyẹn o kò dẹ̀ pẹ́ sígbà náà àwọn nǹkan yẹn ń ṣẹlẹ̀ òyìn yàtọ̀ tẹ́lẹ̀ yìí nísìn kódà èmi fúnra ara mi olólùfẹ́ mi ni torí ẹni tó bá ti fẹ́ràn ọmọ rẹ ni olólùfẹ́ ẹni ni èmi fúnra ara mi pẹ̀lú ògo Ọlọ́run ń ṣe nǹkan dáadáa tójú tó lé ọba ńlọ ọba tí ó sì wà ń bẹ̀ tí ó kọrin ń bẹ̀ tó bá kàn yẹn Ọlọ́run bá ń rí kúkú lórí rẹ̀ Ọlọ́run bá ń rí kúkú lórí rẹ̀ Ọlọ́run bá ń rí kúkú lórí rẹ̀ ìwọ Ọlọ́run o táìsàn bá ń ṣe Ọlọ́run fún lálàáfíà Ọlọ́run bá ń fún lálàáfíà má jọ yan ẹ̀mí kúkúrú wáyé Ọlọ́run má jọ yan ẹ̀mí kúkúrú wáyé bí bẹ́ẹ̀ wá ní o bí bẹ́ẹ̀ kọ́ o ṣe mọ̀ pé gbọ́rọ̀ wá bé mi ní báyìí èmi náà wà lọ lórí àdúrà màá wò tí n bá tún wò ó tó bá yẹ pé bẹ́ẹ̀ ni a sọ pé bẹ́ẹ̀ ni tó bá yẹ pé bẹ́ẹ̀ kọ́ a ní bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ aburú àfẹ́ aburú Ọlọ́run dákun má jẹ́ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run dákun má jẹ́ ó rí bẹ́ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ àtàwọn ọmọ olólùfẹ́ wa má wàá yí kúrò lórí rẹ̀ kó darí ẹ̀ sórí ẹnìkọ̀ọ̀kan wa
ọlọ́run dákun dá ibi padà síbi tíbi tí ń bọ̀, ọlọ́run dákun dá ibi padà síbi tíbi tí ń bọ̀. Ànábì Yakuba ṣàìsàn fẹ́ gbẹ̀wọ̀n ọdún, láàrin ìṣẹ́jú kan ọlọ́run fún un lálàáfíà. Ìṣẹ́jú kan náà ni, ìṣẹ́jú kan yẹn kálàáfíà kan là báyìí. Àmín. Ìkúnlẹ̀ abiyamọ abẹ̀yìn, ẹ̀yin àfáà abẹ̀yìn, ẹ̀yin wòlíì tẹ́rí abẹ̀yìn, ẹlẹ́sìn kan àbáláyé abẹ̀yìn, lórí Àlàbí ọmọ Àlájà Àdíjá, wọlá ìyá ẹ̀ mọ́ lára, wọlá ìfẹ́ tí ìyá ẹ̀ ní sí Àlájì Rájí Owónikókó, wọlá ìfẹ́ tó ní sí bàbá mi Àlájì Muyideen, ọlọ́run dákun rí aburú kúrò lórí rẹ̀. Ọlọ́run dákun rí aburú kúrò lórí rẹ̀. Èmi ò fẹ́ bẹ́ẹ̀ fún, èmi ò fẹ́ bẹ́ẹ̀ fún. Mo dẹ̀ sọ pé àfáà kan lè gba béèlì gbogbo Nàìjíríà níjọ́ tí Tinubu lọ̀rọ̀ yẹn jáde, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Kó sí ọ̀rọ̀ sọ pé kò ní sí ọ̀rọ̀ sọ mọ́. Aláàárá àìsàn ọlọ́run gba àìsàn kúrò. Wòlíì kan náà sọ pé òun rí tí wọ́n Lásò Rock tí wọ́n ń gbòkú jáde tí wọ́n ń ṣe kíní nígbà náà lọ́hùn tí bò so mọ́. Mo ní èmi ò rí Lásò Rock jóná, mo rọ́ tẹ̀lẹ̀, mo rí wàhálà ń bẹ, bọ̀tí àdúrà ó ṣe àgbàmọ́kà lọ. Níjọ́ tí wọ́n ṣe pẹ̀lú àwọn ológun, àdúrà pé 7, bẹ́ẹ̀ ni Ọlọ́mọdá wà ń bẹ, àfọ́ Ọlọ́mọdá nínú àwọn tó ń kó yàn lọ Mọ́kà. Ajágbe wà ń bẹ, ọmọ Ajágbe nínú àwọn tó ń kó yàn lọ Mọ́kà. Àjọ ṣàdúrà ni. Níjọ́ náà ó ṣubú, àwa Mọ́kà, ṣùgbọ́n a gbọ́ pé nǹkan kan ò ṣe ààrẹ wa. Ọlọ́run ìgbà náà la pè dìsín. Téèyàn bá fẹ́ràn orílẹ̀-èdè rẹ̀, ó fẹ́ràn ààrẹ. Téèyàn bá fẹ́ràn orílẹ̀-èdè rẹ̀, ó fẹ́ nǹkan tó dáa. Ìwọ Ọlọ́run tí wọ́n bá ń pariwo nílé wa, Ọlọ́run jẹ́ ó jẹ́ pé a ra ọkọ̀ tuntun, akọ́lé tuntun, ogun ikú, ogun ọ̀fọ̀, Ọlọ́run dákun ká kúrò. Àmín. Lórí ọ̀dọ́, Ọlọ́run ká kúrò. Lórí àgbà tí ń túnlẹ̀ ṣe, Ọlọ́run ká kúrò. Kí ni o fẹ́ fi kú wa sí? Ìwọ Ọlọ́run, wọlá pé wo ò ní kú, o ò ní ṣàìsàn, ọba alágbára, ọba ológo, ọba oníyìn, ọba onítìtóbi, ọba agbó, ọba àyìn, ọba àánú, ọba àárọ̀, ọba ọ̀sán, ọba ọba tó tóbi, pírẹsidẹ́ǹtì tí ò ní bẹ̀rù láíláíláíláíláí, tí ó sì ní kúrò lórí àlééfà. Ntọ́ bá dẹ̀ ní ọmọ ṣe ní ọmọ ṣe, gbogbo nǹkan ò dẹ̀ lè dá ṣe lẹ́yìn ìrẹ́ Ọlọ́run. Wọlá ọjọ́ t'Àlájì Àlàbí wáyé, wọlá bó ṣe wáyé, wọlá bó ṣe bí, wọlá pé wọ́n ló fún un lókìkí. Gbogbo ohun tí ń ṣe yìí àṣẹ rẹ ni Ọlọ́run. Dákun wọ́n ti gbàṣẹ yẹn kúrò lára rẹ̀ Ọlọ́run. Dákun wọ́n ti káàánú kúrò lára rẹ̀ Ọlọ́run. Dákun wọ́n ti jọ̀rọ̀ rẹ̀ jámọ́ kú Ọlọ́run. Fún un ní ẹ̀mí gúngún Ọlọ́run. Fáwa náà lẹ́mìí gúngún àti gbogbo olólùfẹ́ rẹ̀ pátápátá. Ọlọ́run tó bá ti wá rí bẹ́ẹ̀ yẹn, kó náà kó kọ́kọ́ lọ sí sàárà fún òkú ọ̀run ìyá rẹ̀, kó pé àwọn èèyàn jọ, kó ṣe sàárà fún wọn nínú ilé yẹn, ó dé kàrà, ó fún wọn, wọ́n ṣe, àwa náà ṣàdúrà fún pẹ̀lú ògo Ọlọ́run, tó rà wá pẹ̀lú olólùfẹ́ rẹ̀, ó pẹ̀lú ẹni a fẹ́ràn, tó rọ́mọ ọ̀rẹ́ ẹni, ọmọ èèyàn ni, mi ò dẹ̀ lè kó o jẹ. Torí Àlájì Rájí Owónikókó Àlàbí, bẹ́ẹ̀ ni bálájì Kọ̀lídì ṣe jẹ́ ló jẹ́, bọ̀tì Owónikókó èèyàn ni, abiyamọ ni. Tó bá yẹ pé òun ló gbọ́rọ̀ yìí, á ti dọ́dọ̀ mi, bẹ́ẹ̀ náà sì wáyé òun ni. Ṣùgbọ́n Ọlọ́run dákun mọ́ bẹ́yìn jẹ́ Ọlọ́run mọ́ bẹ́yìn jẹ́ Ọlọ́run. Ẹni tá à ń gbádùn, Ọlọ́run jẹ́ á gbádùn rẹ̀ pẹ́. Nígbà tá à ń gbádùn Àyìndé lọ́lọ́run pè sọ́dọ̀. Má jẹ́ kí eléyìí orí bẹ́ẹ̀ fún wa, tí a gbádùn rẹ̀ pẹ́. Ọlọ́run jẹ́ òun náà ti gbádùn ayé, ti gbádùn rẹ̀, jẹ́ kó náà wá gbádùn ayé. Ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbádùn ayé ni, ayé ń gbádùn ẹ̀ tẹ́lẹ̀ ni. Ayé ń gbádùn Àlàbí Pasuma tẹ́lẹ̀ ni. Ó ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ gbádùn ayé nù. Ìgbọ́ wá fẹ́ gbádùn ayé òun, ikú kọ́ ló kàn. Ọlọ́run dákun jẹ́ ó gbádùn ayé ni.
ikú ọmọ kọ́ ló kàn, ọlọ́run tó gbádùn ayé ni yóò rí bẹ́ẹ̀ fún gbogbo wa pẹ̀lú àṣẹ ọlọ́run, pẹ̀lú agbára ọlọ́run, pẹ̀lú títóbi ọlọ́run. Ọlọ́run mo pè ọ́, ó sì máa dá mi lóhùn, mo wí bẹ́ẹ̀, ó sì máa ṣe bẹ́ẹ̀. Ọlọ́run jàrí àánú gbà, jàrí àánú gbà, jàrí àánú gbà. Àtẹ̀yin tẹ́ ẹ wá náà torí pé ó ká yín lára, ẹ ti dúró ti pẹ́, ẹ sáré bàbá, ẹ sáré bàbá. Bàbá ò ṣe báyìí, ṣe bí ìrọ̀lẹ́ lẹ máa rí bàbá, ẹ ṣáàṣì ẹ wá náà nù. Èmi náà dẹ̀ fìfẹ́ jáde sí i pé ọ̀rọ̀ yẹn ó ká yín lára ni. Ọlọ́run wá wọlá bẹ́ẹ̀, ọlọ́run dákun tẹ́yìn náà bá ń lọ ẹ̀ní jáde lékú lọ́wọ́, a ní gbọ́kú tẹ̀yìn náà pẹ̀lú àṣẹ ọlọ́run. Àtàrà Ìlọrin, àtàrà Èkó, àtàrà Kwara, àtàrà àlà, inú ń pọ̀ lẹ́rìn, èwo tún lẹ́rìn, àtàrà bo. Gbogbo ìpapọ̀ náà ní àtàrà Nàìjíríà. Àtàrà bo. Ará àlà. Ìjọ́dì ìlà náà lọ́wọ́ agbọ́lá wa. Ṣé ọlọ́run kan lọ́rẹ̀ẹ́ nílà? Ọlọ́run adé o, Bismillahirrahmanirrahim. Yá jálùjálù, jálùjálùkà, haúnákà, ìlékà, wá ìyáka, nasta'inu. Allahu, Allahu, anta, Allahu, 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 anta, Allahu, 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 anta, Allahu. Ya jálùjálù, jálùjálùkà, haúnákà, ìlékà, wá ìyáka, nasta'inu. Abajada, awasa, adaya, kalamana, sa'afala, karasata, sangasa, sangasa. Ọlọ́run ó yí padà, ó dìdùnnú, wàláhùlà, wàlá kùwátá ìlà bìláyà ilẹ̀ àṣẹ. Ó dijọ́ mẹ́jọ ìlú oge, ìdùnnú lágbọ̀. Àmín, àmín, àmín lágbára Elédùà. Àwọn náà lẹ ti gbọ́ láti ẹnu bàbá àlùbáríkà yẹn. Wọ́n ti sọ àwọn nǹkan kéékèèké, wọ́n lẹ́bọ kéékèèké ló ń gba láìkú, wọ́n ní ẹ má kọ etí ikún sí o. Ẹ ṣe sàárà kẹ́ ṣàdúrà, àwọn náà àtúbà yín ṣàdúrà, àgbọ́ aburú lórí ẹnì kọ̀ọ̀kan wa. Lẹ́kọ̀ọ́ bàbá àlùbáríkà Ọbídà nílùú Ìgbòdú, oṣù tuntun láwa yìí, ọdún tí ń parí lọ. Kàn sí bàbá àlùbáríkà kó wá wo sàábì wá béèrè, wá wo nǹkan tó ti ń lé tó bá òṣèṣe ní solution sọ̀rọ̀ ayé ẹ̀. Kan sí wọn ibikíbi tẹ́ bá ti ń bọ̀, èdè kò dùgbà ìwọ́n lọ sí Jẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdú junction ní orí Sambor, àbí kẹ́ pé 08023829492, 08023829492. Ire o, ó dàbọ̀.